ẹ̀yin ènìyàn wa. láti máa wo fídíò tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo fẹ́ kí ẹ bá mi share rẹ̀. Ẹ rí i pé tọ́pìkì tí mo kọ mo ní ẹ̀yin àfáà ìlú Ìbàdàn ta ló gba ẹ̀mí àfáà Nurudeen tí wọ́n fi rí òkú ẹ̀ nínú odò. Fáwọn tí a bá rántí ní last year àfáà Nurudeen yìí ni a rí fídíò wọn lórí afẹ́fẹ́ tí wọ́n ní àfáà yìí fẹ́ lọ kírun àsùbá. Ìmáàmù ni àfáà Nurudeen, wọ́n dẹ̀ tún ṣe iṣẹ́ security. So wọ́n wá ní àfáà yìí fẹ́ lọ kírun, làwọn kan wá sọ wípé àfáà yìí jí bátìrì gbé débi pé àfáà tẹ̀wọ̀n sàlẹ̀ ṣẹ́rí àfáà tẹ̀wọ̀n yìí mo sọ lọ́wọ́ kámẹ́rà wájú mi, àfáà tẹ̀wọ̀n yìí ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbogbo tó bá wo fídíò bá mi share rẹ̀ jọ̀ọ́ torí t'Ọlọ́run Ọlọ́run fi bẹ̀ wá gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin bọ́dà mi èyí tí mo lè ṣe tí Ọlọ́run bá fi rán èmi náà ni mo ń ṣe màá dẹ̀ máa ṣe mi ní dákẹ́. So àfáà yìí ní last year October bí November àfáà Nurudeen yìí ó fẹ́ lọ kírun àsùbá làwọn ọlọ́dẹ kan ni wọ́n àtàkì ìmáàmù yìí, wọ́n ní àfáà yìí lọ jí bátìrì gbé ni. Wọ́n lu àfáà Nurudeen títí tójú kan fi fọ́, wọ́n ṣá àfáà yẹn ní ẹ̀yìn, wọ́n ṣá ní orí, wọ́n lù ú ní àlùbárà àlùkì àlòrún. Ṣe mọ̀ wípé tó bá ní wọ́n lùyàn ní àlùkì ó tọ́ sí pé ẹni kò ní ní wúndù lára. Wọ́n lu àfáà yìí ní àlùkì wọ́n tún lù ú ní àlòrún ní last year. Ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n jẹ́ fámìlì àfáà Nurudeen ẹjọ́ tó tọ́ lẹ́ bá mi share program tó tọ́ lọ́hùn. Ẹ̀yin àfáà Ìbàdàn mo fẹ́ bá yín sọ̀rọ̀. Màá dárúkọ ẹ̀yin àfáà kankan tí mo mọ̀ ní Ìbàdàn. Yorùbá sọ wípé gbégbégbé wọ́n ní pé tẹ́ bá ń gbọ́ gbégbégbé lẹ́yìn kùlú ẹ̀ tó bá tètè dìde ó ṣeéṣe kí wọ́n gbé sẹ́yìn ilé yẹn. Tó bá wá gbé sẹ́yìn ilé yẹn ó tọ́ sí pé nǹkan tí wọ́n gbé sẹ́yìn ilé yẹn yóò wá di àdánwò fẹ́ni tí àníkó wá gbé. Màá dárúkọ ẹ̀yin àfáà kọ̀ọ̀kan Ìbàdàn, màá dárúkọ yín, màá dẹ̀ kí àfáà méjì kan ní Ìbàdàn. Yorùbá sọ pé téèyàn bá jùmọ̀ ṣe nǹkan òun ló fi ń níyì. Wọ́n dẹ̀ ní pé ká pọwọ́pọ̀ gbẹ́rù òun ni a fi ń gbẹ́rù dórí. Àfáà Nurudeen yìí ẹjọ́ nígbà tí wọ́n ṣá lójú tí wọ́n fọ́ ojú ẹ̀ tán bẹ́ẹ̀ sì ni wọ́n ní àfáà yóò jí bátìrì gbé o. Kí tètè fi kún ọ̀rọ̀ mi ẹ jọ̀ọ́ tí fẹ́ẹ̀sì mi bá ń jáde ẹ bá mi kọ́mẹ̀ntì yes ẹ bá mi share program tó tọ́ lọ́hùn ẹ jọ̀ọ́. Màá pílẹ̀ àwọn fídíò kan fún yín. Wọ́n ní àfáà ìgbà tó máa ṣèwádìí àfáà yóò jí bátìrì gbé. Àwọn bíi 4 ni wọ́n lù àfáà yẹn tí wọ́n ṣá tí wọ́n fọ́ ojú ẹ̀. Àfáà yìí dẹ̀ ní ẹlẹ́hàá nílé. Ìgbẹ̀yìn àwọn 4 yẹn nígbà táwọn ọlọ́pàá arrest wọn tó dà pé ní Yàgàn ní police station yẹn ní Ìbàdàn nígbà tí wọ́n arrest wọn bóyá ọjọ́ kẹta wọ́n release wọn fi wọ́n lẹ̀. Àwa yìí wá gbé ètò yẹn jáde àwọn àjọ kan mìíràn torúkọ wọn wá dìde sọ̀rọ̀ wá ní last year yẹn. Àwọn 4 tí wọ́n ṣàfáà yẹn léṣe àwọn ọlọ́pàá wọn ní kí wọ́n lọ tú wọn ṣà. Wọ́n lọ tú wọn ṣà lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí mo ṣe fídíò ní last year wọ́n lọ tú wọn kó. Ipe wáyìí tẹ máa fojú àfáà yẹn ẹ fojú èèyàn ẹni pé ẹni tí wọ́n fojú ẹ̀ ó wà lórí ìrora. Àwọn tí wọ́n dẹ̀ fojú àfáà yẹn àwọn rìn káàkiri títì wọ́n rìn káàkiri ìgboro. Mo ń fàsìkò mo fi ń kí Sheikh Abdulrasheed ọba Jágbádùn nílùú Ìbàdàn gbogbo bí tẹ bá wà ní mọ̀nira sá lágbára Ọlọ́run. Ìgbà tí mo ṣe fídíò láti ẹ̀yẹn Sheikh Abdulrasheed ọba Jágbádùn yẹn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti lọ sílé yẹn pẹ̀lú àáfàá tí wọ́n ń pè ní wáládọ̀lẹ̀ àyímà àáfàá Tírímìsí Sheikh Tírímìsí ìmáàmù Tírímìsí àwọn náà máa ń sọ̀rọ̀ lórí rédíò láwọn rédíò sì kankan ní Ìbàdàn bẹ̀ yẹn. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣàfáà yẹn léṣe so àwọn ọlọ́pàá rìlíìsì wọn so ìgbà tí wọ́n wá rìlíìsì wọn alhamdulilayi wọ́n padà wá lọ tún wọn gbé ní gbogbo láti ẹ̀yẹn ok títí ọ̀rọ̀ àwọn pípù yẹn wá wọ ilé ẹjọ́ ok ìgbà tọ́rọ̀ wọn wọlé ẹjọ́ ní yíyẹ tá a wà yìí ẹ mọ̀ pé 2025 ni
àwọn 2026 wọ́n dẹ̀ ti ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ gbọ́tọ̀ ó dà last month ní ìgbẹ́jọ́ yẹn fẹ́ wáyé ẹjọ́ mọ̀ pé nígbà tí ìgbẹ́jọ́ kù bí ọ̀sẹ̀ kan nínú àwọn nǹkan tí àwọn fámìlì yẹn ti ní kí wọ́n ṣe gbọ́tọ̀ nǹkan tó máa ṣe ti ṣẹlẹ̀ wọ́n ti fojú àfáà Nurudeen náà wọ́n ti fojú ẹ̀ ojú ò ṣe dá padà kí la fẹ́ ṣe wọ́n ti sọ di alábò ara so èmi dé ni wọ́n bá ní pé kí wọ́n san 3 million naira wọ́n ní wọ́n kọ́ san 2 million wọlé ìgbẹ̀gbẹ́yìn wọ́n ló pé 3 million owó yìí ò tí ì tẹ àfáà yìí ní ọwọ́ o mo sì ń bọ̀ wá lórí ọ̀rọ̀ yẹn o owó yìí ò tí ì tẹ àfáà yẹn ní ọwọ́ o wọ́n wá ní kéèsì yẹn ní last month yẹn ẹ jẹ́ wo date náà today is 15 ní last month tí wọ́n fẹ́ gbé kéèsì yẹn wá bóyá on the 29 àbí 28 tí wọ́n fẹ́ gbé kéèsì yẹn wá padà ó wá kù bíi 6 days àfáà yẹn dẹ̀ gba kọ́ àfáà yẹn gbé ọmọ oṣù 4 lọ́wọ́ torí àfáà yẹn ṣe bímọ ni ọmọ oṣù 4 ni ẹlẹ́hà àfáà yẹn ń tán lọ́wọ́ ìyẹn àfáà tẹ̀ wọ níwájú mi ẹ jẹ́ kí n play bí délé fún yín náà kẹ́ ẹ lè bá rántí àfáà yẹn nìyẹn àfáà Nurudeen nìyẹn o wọ́n ṣàfáà yẹn lójú ẹ ti pé ojú yẹn ti fọ́ wọ́n fọ́ ojú kan ojú yẹn ń rú àfáà yẹn wòwò làfáà yẹn wà nínú hospital yẹn o ok nígbà tẹ́lẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá mi share program torí tọ́lọ́run ẹ jọ̀ọ́ ó wà very important ẹ̀mí là ń sọ yìí wọ́n wá ní káfáà yẹn wá àwọn kan pàfáà yẹn pé káfáà yẹn wá gbaṣẹ́ àfáà yẹn dẹ̀ gbé ọmọ ẹlẹ́hẹ̀ lọ́wọ́ bí àfáà yẹn ṣe àfáà yẹn wá ní ẹlẹ́hà àwọn kan pè mí bì kan jíṣẹ́ lọ́dún sí wọn làfáà bá gbé ọmọ kalẹ̀ lọ ọmọ oṣù 4 bí àfáà yẹn ṣe kú òní ní ọwọ́ rẹ̀ lọ́jọ́ yẹn nìyẹn ìgbà tán máa wá rí àfáà sí ẹ̀yẹ́ mi bàbá mi ìgbà tán máa rí àfáà sí òkú àfáà ni wọ́n bá nínú odò ẹ wò àfáà rè ẹ jẹ́ ká gbọ́ àfáà Nurudeen nìyẹn o òkú àfáà Nurudeen nìyẹn o àfáà Nurudeen kan náà ẹ má bínú ẹ jọ̀ọ́ òkú àfáà yẹn òun lẹ́wọ̀ nínú odò yẹn o òun rèé o wọ́n ti padà àfáà Nurudeen yẹn wọ́n ti padà wéèsì ẹ̀ òkú àfáà yẹn nìyẹn o ṣe ti rí ibi tí mo ń lọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin àfáà Ìbàdàn ni mo fi ní màá dárúkọ ẹ̀yin àfáà kọ̀ọ̀kan bẹ̀ yẹn nìbàdàn yẹn tí mo mọ̀ yín tẹ́yìn náà dẹ̀ mọ̀ wá ẹ wò òkú àfáà nínú odò ṣe ti rí báyìí ẹ ti rí òkú àfáà yẹn nìyẹn ẹ̀jẹ̀ tó gbẹjọba gbé ìyá rẹ̀ wọ́n ti pa àfáà Nurudeen wọ́n ti padà pa wọ́n waste àfáà yẹn dànù òun rèé ẹ wò àfáà rè mò ń bọ̀ ní sukùl rẹ̀ mò ń bọ̀ ìgbà tí wọ́n ń gbé àfáà yẹn sínú mọ́tò kí ni yóò ṣú dáadáa tí wọ́n ń gbé òkú ẹ̀ sínú mọ́tò òun lélẹ̀ ẹ̀jẹ̀ fún lẹ́rẹ̀ báyìí torí òfin Facebook ìgbà tí wọ́n ń gbé òkú ẹ̀ sínú mọ́tò odindi èèyàn là ń sọ yìí kì í ṣe ẹran odindi èèyàn kì í máa ṣe ẹran ẹ̀yàn àfáà Ìbàdàn odindi èèyàn wọ́n gbọ́ láti tọrọ ohun rèé o ẹ wo olóògbé nìyẹn o àfáà yẹn ti di olóògbé o ó fi ọmọ oṣù 4 lẹ̀ pẹ̀lú ìyàwó ẹlẹ́hà ní Ìbàdàn bẹ̀ yẹn ṣẹ́tìrí òkú àfáà Nurudeen nìyẹn o inna lillahi wa inna ilayhi ẹjọ́ ṣe bá ń gbọ́ mi ṣé voice yẹn ń jáde ńbẹ̀ yẹn ẹ bá ń kọ́mẹ̀tì yes torí tọ́lọ́hún ẹ bá ń gbé torí bá mi ṣe ẹ̀ ẹ ti gbọ́ ẹ wò dáadáa o òkú àfáà Nurudeen nìyẹn o wọ́n ní káfáà wá gba iṣẹ́ lẹ́yìn ọjọ́ kìíní wọn rà àfáà ọjọ́ kejì wọn rà àfáà ọjọ́ kẹta wọn rà àfáà ọjọ́ karùn-ún ni wọ́n rí òkú àfáà nínú odò wọ́n fọ́ igi mọ́ àfáà yẹn lórí wọn òkúta wọ́n jẹmọ tí wọ́n dẹ̀ waste life rẹ̀ ṣe ti rí báyìí ok òun nìyẹn o inú odò tí wọ́n ti rí òkú àfáà rẹ̀ ní àfáà Nurudeen ní Ìbàdàn bẹ́ẹ̀ ni o inú odò yẹn rè
inú odò yẹn o ẹ̀yà inú odò yẹn nìyẹn o àáfàá yẹn nìyẹn nínú odò yẹn lẹ́yìn ìgbà tí wọ́n wéṣì ẹ̀ lẹ́yìn pé kò jalè ẹjọ́ dẹ̀ wà ní court ẹjọ́ wà ní court àwọn adájọ́ wọn ti dá àáfàá bóyá àwọn tí wọ́n fọ́ ojú ẹ̀ bóyá wọ́n máa ṣàbí wọn níṣẹ́ wọn ẹjọ́ sì wà ní court àwọn òwò lọ́wọ́ tá àáfàá jáde débi pé wọ́n padà pa àáfàá yìí wọ́n pa ìyàwó ẹ̀ nísìnyí òun tọ́mọ oṣù mẹ́rin lọ́wọ́ ẹjọ́ níbo Nàìjíríà ń lọ ni mo fi máa dárúkọ ẹ̀yin àáfàá kankan nìbàdàn tẹ́ pé ẹnu yín tọrọ ìgbà tọrọ yìí ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ṣe fídíò ṣe bí ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí lára àáfàá tí mo dákọ àáfàá Sùlẹ́mọ̀ Ẹ̀sà Òkè ẹ̀ ń bẹ lára wọn ṣé fídíò yìí ṣé kò dọ́dọ̀ yín ni sà àáfàá Nùrùdín tí wọ́n ní ó jí bátìrì tí ò dẹ̀ jí bátìrì gbé ní last year bíbi pé wọ́n padà wá lọ tà àáfàá yẹn pa ní last month wáyìí tẹ́ ẹ̀ jẹ́ kájọ wá justice fún àáfàá yìí Sheikh Mudiru Ajígini ní ìlú Ìbàdàn ẹ̀yin náà wà lórí mídíà wáyìí tẹ́ ẹ̀ dá sọ̀rọ̀ àáfàá Nùrùdín ìmáàmù ni wọ́n pa yìí o ìmáàmù gbogbo ìlú Ìbàdàn bó tẹ́ kí bàbá ti dàgbà ṣe báwọn ọmọ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn táwọn ọ̀rọ̀ bá ń ṣe lórí mídíà ẹ máa follow wa up ẹ má dádé àwọn ọmọ yìí àwa àtàjọ ọmọ yìí ni ẹ má dádé wa àìmọye kéṣì pé tí mo bá wọn dá sí ọ̀pọ̀lọpọ̀ rò bóyá àbí mo ń gba sálárì ni àbí mo ń gbagbá ni mi ì gba sálárì àáfàá yìí ni wọ́n ti pa yìí nísìnyí ó jẹ́ ká ti ṣègbésẹ̀ àmọ́ ńgbà tí ò bá sìnkún lọ́wọ́ báwo ló ṣe fẹ́ rọrùn fún èmi láti dìde ibi tí mo wà yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ this month náà ni àáfàá kan làwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń fìtínà nínú mọ́sálásí ní Abẹ́òkúta débi pé ìmáàmù fẹ́ kírun wọ́n máa domi sí mọ́sálásí bí kò wọ́n máa da láàmú wọ́n máa jẹ́ kó kírun wọ́n da yídì ìrú wọ́n da gbogbo ẹ̀rú ìmáàmù yẹn dẹ́ pè mí adẹ̀ pariwo sórí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ máa rí fídíò yẹn adúpẹ́ fọlọ́n pé nígbà tá a tẹsẹ̀ bọ́ ọ̀rọ̀ yẹn o Ọlọ́run padà wá gbé ìmáàmù yẹn borí àwọn pípìn yẹn bàbá baálẹ̀ tó ń dààmú ìmáàmù tó ń fìtínà ìmáàmù ó wà léléwé ran báyìí àtàwọn tí wọ́n jẹ́ mẹ̀wẹ̀ tí wọ́n wá da kíní irú wọ́n ti pè ná tí wọ́n wá da yídì irú wọ́n wà léléwé ran. àmọ́ mo wá fàtìkì mo fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọ líìgì mọ́mu Ogun State ọlọ́mọ mi ṣẹ̀dá fún wọn wọ́n dúró déédéé wọn jẹ́ kí ìyà jẹ mọ́mù yẹn gbé lógùn State níbẹ̀ yẹn so irú nǹkan tó ṣẹlẹ̀ yìí nísìnyí tẹ̀yìn àáfàá Ìbàdàn àáfàá Ajígini ẹ̀yin náà wà lórí mídíà àáfàá Ẹ̀sà Òkè ẹ wà lórí mídíà Sheikh Abdulfatai ẹ̀sìn ni wà you are there ẹjọ́ tẹ bá ń tojú bá àwọn àdìsí tẹ̀ ń tojú bá yẹn náà ẹ máa bá àwọn yìí táwọn à ń ṣe yìí gangan iṣẹ́ ńlá là ń ṣe lóòótọ́ àfáwà lẹ jẹ́ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn àwọn bíi tàwídì ní àwọn àrùsí àkídà ní ọ̀dọ̀ yín ní lamọ́ni káwọn máa gbọ́ àmọ́ èyí táwa náà ń ṣe yìí irú àfáà wọn ti pàdánù nísìnyí tani tó pa àfáà Nùrùdín ṣé àfáà nísìnyí tó ti kú gbé nìyẹn báyìí nìbàdàn bàbá wa oníláwa ní ti ń jẹ́ bàbá wa Lágbéni náà ẹ bá wa ṣí ẹ̀dọ́dọ̀ wọn ṣé àfáà yìí ti kú gbé bẹ́ẹ̀ ẹ̀yin àfáà nílò nìbàdàn bẹ́ẹ̀ yẹn pọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀pọ̀ ń bẹ àfin láwà nídẹ̀ ni ẹ̀pọ̀ ń bẹ so àwọn nǹkan táwọn à ń ṣe yìí tẹ́ bá sọ pé ẹ̀ ń fojú fúfú yẹ̀ wò ọ̀dọ̀ àwọn ọ̀kan iṣẹ́ ni so ẹjọ́ torí tọlọ́run báwo la ṣe máa ṣègbésẹ̀ bí àáfàá Nùrùdín ṣe máa rí justice gbà wọ́n ní káfàá Nùrùdín wá gbaṣẹ́ òkú ẹ̀ ni wọ́n rí wọ́n ti fọ́ orí ẹ̀ ìyàwó ẹ̀ lẹ́hàá ni o ó ń dẹ̀ ń tọ́mọ oṣù mẹ́rin lọ́wọ́ àtijọ́ àti mu nísìn ó lè fún ìyàwó àti náà ti lò ó nira fún ìyàwó àáfàá Nùrùdín ṣé òkú àáfàá Nùrùdín ti kú gbé nìyẹn ni mo sọ níbẹ̀ dè tó yí pé tẹ bá ń gbọ́ gbègbè lẹ́yìn ìkùlé lé yín tẹ́ ẹ̀ bá tètè lọ síbẹ̀ tí wọ́n ń ṣe gbègbè yẹn tó ń bá gbé síbẹ̀ yóò padà fa àkóbá fún yàn sọ abẹ́rẹ́ bá sọ wọn tààlà kọ́lọ̀ kó tún àwùjọ wa ṣe. lẹ́yìn ẹlẹ́gbẹ̀mẹ́tẹ̀ wà ní Ìbàdàn nígbà tí àáfàá yìí ti ń jẹ́ àáfàá Ọba Jágbádùn wọ́n gbìyànjú tí wọ́n àmọ́ Yorùbá ní pé ká nìka pọ̀ iyẹ̀ ni ẹ jọ gbogbo ẹ̀yin àáfàá Ìbàdàn tẹ wà ń bẹ̀ yẹn
torí Ọlọ́run torí Ọlọ́run torí Ọlọ́run ẹ bá wa dìde sọ̀rọ̀ àfà Nurudeen ẹ má jẹ́ ká fààyè lọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká fààyè lọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká fààyè lọ bẹ́ẹ̀ wọ́n ní káfà wa gbaṣẹ́ ìgbẹ́ yìí òkú àfà ni wọ́n rí àfà yìí dẹ̀ ní ọmọ oṣù mẹ́rin tí ẹlẹ́hà ń tọ́ lọ́wọ́lọ́wọ́ ọmọ oṣù mẹ́rin ni ẹlẹ́hà yẹn ń tọ́ lọ́wọ́lọ́wọ́ ṣé ẹlẹ́hà yẹn náà ti kú bẹ́ẹ̀ nìyẹn ṣó ti lọ bẹ́ẹ̀ nìyẹn àwa yìí nísìn Èkó lèmi wà àyèmọ̀ àwọn tó jẹ́ kéèsì báyìí pé tí mo ti dìde síta ti lọ lóṣìṣì ọ̀pọ̀pọ̀ àwọn tí ẹ pé tó yẹ kí wọ́n sọpọ́ọ̀tì wa àrí sọpọ́ọ̀tì tó kún náà mo rí kọ́mẹ̀tì kan sí pé níbo ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ọjọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ní sásá nìbàdàn sásá ni àfáà yẹn wà ìwòyí láti àfáà yẹn wà láyé wọ́n ṣe pa nísìnyí last month náà ni wọ́n pa àfáà yẹn so ní sásá ni wọ́n pè bẹ́ẹ̀ ẹ jọ ẹ̀yin àfáà Jígì ni àfáà Ẹ̀sà Òkè ẹ bá wa fi pílàfọ́ọ̀mù yẹn bá wa fi pariwo kínní Ìbàdàn ló ti ṣẹlẹ̀ a ti dìde sáwọn kéésì lóṣìṣì àmọ́ kò ṣeé dá sí fẹ́mi nìkan la fi sọ pé a nílò support ẹ̀yin èèyàn ẹ support mi salamu aleykum sa salamu aleykum salamu aleykum. Wa aleykum salaam wa rahmatullahi. ẹ ṣe gbogbo ayé ló ń gbọ́ yín báyìí sà ẹ jọ sà area ṣe ń gbọ́ mi sà àfà Nurudeen area aboloyin wọ́n ti area abola fà yẹn gbé nìbàdàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti pa fà yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ní kó wá gbaṣẹ́ gbogbo ayé ló ń gbọ́ yín báyìí. ọjọ́ ní sásá agbègbè sásá ò ní ilé wọn. Allahu Akbar. Òkè nílé wọn. agbègbè sásá ní ilé wọn. ǹjẹ́ iná tí ìṣẹ̀lẹ̀ bó ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yẹn ní láti ẹ̀ ṣé iná tí bó ṣe ṣẹlẹ̀ sà. Àṣàkẹ́ TV show.